wọ́n ti wọ́ Adeṣina lọ sí kóòtù orí màálùú mẹ́tàléláàádọ́rin ló rà tí ò sanwó. Iwájú adájọ́ ilé-ẹjọ́ gíga kan tó wà lágbègbè Jíwá nílùú Àbújá, onídàájọ́ Muhammad Suleiman Ọlá ni wọ́n wọ́ ọ̀gbẹ́ni Abdulrafiu Adeṣina ẹni 50 ọdún tó jẹ́ oníṣòwò kan ládùúgbò Àlétà lójúnà márosẹ̀ Airport Road nílùú Àbújá lọ. Ẹ̀sùn ìwà jìbìtì pé ó kọ̀ láti sanwó orí ẹran màálùú mẹ́tàléláàádọ́rin àti ìfun ẹran tó rà lọ́wọ́ ọ̀gbẹ́ni Abubakar Ahmed tó ní agbo ẹran lágbègbè Galadima ni wọ́n fi kàn án. Aláròyé gbọ́ pé àpapọ̀ owó ọjà tí Adeṣina rà jẹ́ mílíọ̀nù 4 náírà tó sì ti ṣèlérí pé òun yóò sanwó náà láìpẹ́, ṣùgbọ́n látìgbà tó ti ra àwọn ọjà náà lọ́wọ́ oníbàárà rẹ̀ ló ti sá lọ. Kò yọjú, bẹ́ẹ̀ ni bí wọ́n bá pè lórí aago rẹ̀ kò ní gbé e. Nígbà tí oníṣòwò tó ta ọjà ọ̀hún fún Adeṣina kò rí i mọ́ ló lọ fọ̀rọ̀ rẹ̀ tó àwọn ọlọ́pàá agbègbè Galadima létí. Lẹ́yìn ìwádìí ni wọ́n fọwọ́ òfin mú un nílé rẹ̀. Olùpẹ̀jọ́ Àtíkò Juliana tó fojú Adeṣina balẹ̀-ẹjọ́ sọ pé ìwà ọ̀daràn ni afurasí yìí hù nípa bó ṣe dá ọgbọ́n burúkú tó sì ra ọjà àwìn lọ́wọ́ oníbàárà rẹ̀. Ó ní ìwọ ọ̀gbẹ́ni Adeṣina tó ń gbé lágbègbè Àlétà nílùú Àbújá lọ ra orí ẹran màálùú mẹ́tàléláàádọ́rin àtàwọn ẹ̀yà ara màálùú míì lọ́wọ́ oníbàárà rẹ̀ lọ́jọ́ 16 oṣù kẹfà ọdún 2023 yìí. Àdéhùn tó ṣe pẹ̀lú rẹ̀ ni pé wàá padà wàá sanwó rẹ̀ fún un, ṣùgbọ́n tó kọ̀ láti ṣe bẹ́ẹ̀. Bí wọ́n pè ọ́ o kì í gbé fóònù rẹ mọ́, bẹ́ẹ̀ ni o kọ̀ láti san gbèsè rẹ padà. Àwọn ohun tó ṣe yìí ni wọ́n ń pè ní gbájúẹ̀. Òfin ìlú Àbújá kò sì fààyè gbà á rárá. Lójú ẹsẹ̀ tí wọ́n ti ka gbogbo ẹ̀sùn tó ṣẹ̀ sí lẹ́sẹ̀ ní Adeṣina ti lóun ò jẹ̀bi. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, onídàájọ́ Muhammad gba béèlì rẹ̀ pẹ̀lú 500 náírà pẹ̀lú onídùúró kan tó lórúkọ dáadáa láàrin ìlú. Ó sì sún ìgbẹ́jọ́ tó kàn sí ọjọ́ 21 oṣù kẹjọ ọdún yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.